Àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ kí á gbàdúrà ayérayé nínú àwọn ọ̀rọ̀ aṣẹ́yìn lọ́ba nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa fún ojú rere tí a rí gbà láti rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kejìlá o. Àdúpẹ́ nítorí pé yí wa nípò padà láti àìní sínú ọ̀pọ̀ yanturu, láti ikú sínú ìyè. Ògo ní fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́ àìkú ọjọ́ kẹwàá oṣù kejìlá. Àkòrí tí a ò gbéyàwó sọ wípé gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. A mú àkọ́sórí wa nínú ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkàndínlógún. Ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkàndínlógún tí ó kà báyìí pé Ọlọ́run kì í ṣe ènìyàn tí yóò fi ṣèké, bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ènìyàn tí yóò fi ronúpìwàdà. A máa wí kí ó má ṣe bí, tàbí a máa sọ̀rọ̀ kí ó má múṣẹ bí. A mú bíbélì kíkà wa tẹ̀lé nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún. Bíbélì kíkà wa nínú Kọ́ríńtì kejì orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún tí ó kà báyìí pé ṣùgbọ́n bí Ọlọ́run ti jẹ́ olóòótọ́, ọ̀rọ̀ wà fún yín o, kì í ṣe bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ o. Nítorí pé Jésù Kristi, ọmọ Ọlọ́run, ẹni tí a ti wàásù rẹ̀ láàrin yín nípasẹ̀ wa, àní nípasẹ̀ èmi àti Stefani àti Timothy, kì í ṣe bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni o. Nítorí bí ó ti wù kí ìlérí Ọlọ́run kó pọ̀ tó, nínú rẹ̀ ni bẹ́ẹ̀ ni, àti nínú rẹ̀ pẹ̀lú ni àmín sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Wàyẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ajé. Ìwé Àìsáyà orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹta sọ fún wa pé Ọlọ́run alágbára, bó tilẹ̀ jẹ́ pé ó ní gbogbo agbára, ó ní ìfẹ́ o, ó sì lógo o. Ó fẹ́ di mímọ̀ fún ohun kan ju ohun gbogbo yòókù lọ. Èyí ni pé ó jẹ́ mímọ́, ó jẹ́ Ọlọ́run mímọ́. Èyí sì mú kí ó má ṣeé ṣe fún láti parọ́ o. Nínú ìwé Númérì orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkọkàndínlógún, ó sọ pé Ọlọ́run kì í ṣe ènìyàn tí yóò fi ṣèké, bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọ ènìyàn tí yóò fi ronúpìwàdà. Ìwé orin Dáfídì orí ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rùn sọ pé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ láé ní ọ̀run, ó lágbára lórí ọ̀rọ̀ rẹ̀. Ìwé orin Dáfídì orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn sọ pé tí ó bá ti sọ̀rọ̀, ó ti dúró ṣinṣin. Kí ló dé tí o fi gbọ́dọ̀ gbàgbọ́ nínú Jésù Kristi? Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹfà sọ pé ó ní ọ̀nà òtítọ́ àti ìyè. Tí o bá gbàgbọ́ nínú Ọlọ́run Baba àti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́, ó túmọ̀ sí pé wàá gbàgbọ́ nínú Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Ìdí èyí ni pé Jòhánù orí ìkarùndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n sọ fún wa pé Ẹ̀mí Mímọ́ ti ọ̀dọ̀ Ọlọ́run Baba wá o. Ìwé Pétérù kejì orí ìkíní ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún sọ pé a kọ Bíbélì láti ipasẹ̀ ọwọ́ àwọn tí a fi Ẹ̀mí Mímọ́ darí. Lọ́nà mìíràn ẹ̀wẹ̀, Ẹ̀mí Mímọ́ ló kọ Bíbélì rẹ̀ o pẹ̀lú ọwọ́ àwọn ènìyàn. Ní ìwọ̀n ìgbà tí ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà sọ pé Ẹ̀mí Mímọ́ ni ẹ̀mí òtítọ́ o. Ó túmọ̀ sí pé ohun gbogbo tí o bá rí nínú ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ òtítọ́, àyàfi tí o bá gba gbogbo ìwé mímọ́ gbọ́. Àyàfi tí o bá gba gbogbo ìwé mímọ́ gbọ́, a kò tí ì gbà ọ́ là o. Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá sọ pé ó ti tọ̀ àwọn tirẹ̀ wá o, àwọn tirẹ̀ kò sì gbà o, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Tí a bá ti gbà ọ́ là ní tòótọ́, tí o sì gba gbogbo ìwé mímọ́ gbọ́, ó lè tẹ̀síwájú láti gba ìwòsàn rẹ, nítorí a kọ nínú ìwé Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnléníogún pé nípa iná rẹ̀ ni a mú wa lára dá. Fiyèsí àmì pé ohun tí ó ti kọjá nínú ẹsẹ̀ náà o. Èyí túmọ̀ sí pé àti yanjú ìlera rẹ o. Ọlọ́run kàn dúró kí o ṣàfihàn ìlera rẹ láti òkè wá nípasẹ̀ ṣíṣe tán láti gba gbogbo ọ̀rọ̀ rẹ̀ gbọ́. O lè gba ìtúsílẹ̀ bákan náà o tí o bá gbàgbọ́ o. Nínú ìwé Jòhánù orí ìkẹjọ
ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n àti ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Ó sọ pé ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira, àti ẹnikẹ́ni tí ọmọ bá sọ di òmìnira yóò di òmìnira nítòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ló wà fún onígbàgbọ́ o. Gbogbo ohun tí o ní láti ṣe náà ni kí o gba Ọlọ́run gbọ́ o, gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ o. Ohun gbogbo tó sì ti ṣèlérí nínú Bíbélì yóò sì jẹ́ tìrẹ pátápátá. Wàyí kókó àdúrà sọ pé, ṣé o gbàgbọ́ nítòótọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run? Tó bá rí bẹ́ẹ̀, wà á máa gbé ìlànà rẹ̀ pẹ̀lú rẹ o. Máa gbé ìlànà Ọlọ́run pẹ̀lú rẹ. Bó bá kọ wájú sí wa, ẹ jẹ́ ká tá o. Bó bá kọ̀yìn sí wa ká tá, bó bá kù àwa nìkan, ẹ jẹ́ ká tú èrò ara wa pa. Kì í dùn púpọ̀, ṣókí lọ́bẹ̀ oge. Olúbùkọ́lá Ayápọ̀ ní orúkọ mi. A kú pọ̀pọ̀ sísìn ọjọ́ ìsinmi èní. Ó dàbọ̀.